Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. Lónìí ohun tí a fẹ́ gbé yẹ̀wò ni àfiwé. Àfiwé ní í ṣe pẹ̀lú fífi ohun méjì wé ara wọn ní ọ̀nà tí wọ́n fi jọra. Àfiwé jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tí àwọn onímọ̀ lítírésọ̀ ń gbà láti mú kí èdè túbọ̀ rẹwà sí i, láti mú kí èdè ó dára sí i, kó dẹ̀ múni lọ́kàn. Wọ́n tún máa ń lo àfiwé láti àwòrán ọkàn fún òǹgbọ́ wọn. Ẹ̀yin náà ẹ wò ó, tá a bá rẹ́ni tó wá bá mi tó sọ pé Doris gbogbo ṣe rẹwà, ó rẹwà gan-an ó pọ̀ lápọ̀jù. Kò ní dàbí, kò ní mú mi lọ́kàn tó bẹ́ẹ̀ nítorí pé ojoojúmọ́ ni mo máa ń gbọ́ pé mo rẹwà, ṣùgbọ́n tí ẹni bẹ́ẹ̀ bá wá tó wá sọ pé Doris ó ti dùn jù, ó rẹwà àbí olúwẹ̀rí. Tí mo bá gbọ́rù yẹn, mo máa rẹ́rìn-ín músẹ́ nítorí wípé gbogbo wa ní èdè Yorùbá ló gbà pé olúwẹ̀rí jẹ́ ẹ̀dá tó rẹwà gan-an. Nítorí náà wọ́n máa fi ń ya àwòrán ọkàn, wọ́n dẹ̀ máa ń jẹ́ kí ó lè jẹ́ kí ohun tí wọ́n ń sọ ó tètè yé wa ní dáadáa. Ohun méjì ló ṣe gbòógì tó ṣe kókó nípa téèyàn bá fẹ́ ṣe àfiwé. Ìkíní ni pé ohun tó bá jọra ni a gbọ́dọ̀ fi wé ara. Bí àpẹẹrẹ, téèyàn bá sọ wípé wo bó ṣe pupa bíi kóró iṣu, irú àfiwé yẹn kò dáńtọ́ nítorí wípé kóró iṣu ò pupa. Ṣùgbọ́n nígbàkigbà tí èèyàn kọ̀ọ̀kan bá sọ irú yẹn, ó ti bọ́ sí pé èèyàn yẹn ń gẹ̀gọ́ ni, ìyẹn tó máa ń pè ní irony ní èdè Gẹ̀ẹ́sì. Èkejì ni wípé ohun tí a bá fẹ́ fi nǹkan mìíràn wé, ó gbọ́dọ̀ jẹ́ ohun tí gbogbo èèyàn mọ̀ tó jẹ́ kò kárí, jẹ́ ohun tí a mọ̀ bí ẹni mọ owó. Oríṣi àfiwé méjì ló wà. Ìkíní ni àfiwé ẹlẹ́ẹ̀lọ́ àti èkejì tí ó wà pè ní àfiwé tààrà. Àfiwé tààrà jẹ́ fífi ohun kan wé ohun mìíràn ní ọ̀nà tí kò farasin. Bí àpẹẹrẹ, tá a bá sọ pé ó dọ̀tí bí ẹlẹ́dẹ̀, tá a sọ pé ó dúdú bí kóró iṣu, tá a bá sọ pé ó ń sunkún bí egbére, irú àwọn àfiwé bẹ́ẹ̀ yẹn àfiwé tààrà ni wọ́n jẹ́ nítorí wípé a fi ohun kan wé ohun mìíràn tààrà, kò sí ohun tó farasin bẹ́ẹ̀. Tá a bá dẹ̀ fẹ́ mọ̀, ó ní àwọn atọ́ka àfiwé tààrà. Tẹ́ bá ti rí dàbí, bíi, jù, àwọn atọ́ka mẹ́ta tó máa ń jẹ́ ká mọ̀ wípé irú àfiwé tí ẹni yìí ṣe o, àfiwé tààrà ni. Tá a sọ pé ó jà ju Michael Tyson lọ, ẹ ti rí bẹ́ẹ̀ yẹn, wọ́n ti fi èèyàn tó ń jà yẹn, wọ́n ti fi wé Michael Tyson tó ṣe pé ìjà ni iṣẹ́ tó ń fi ń ṣe iṣẹ́ òòjọ́. Àfiwé ẹlẹ́kejì ni àfiwé ẹlẹ́ẹ̀lọ́. Ó ní kí a mú ohun kan láti fi wé ohun mìíràn ní ọ̀nà tí ó farasin, ṣùgbọ́n ìmọ̀ tí òǹgbọ́ tàbí òǹkàwé tó ní nípa ohun tí a fi wé nǹkan ló máa jẹ́ kí ìtumọ̀ náà tètè yé òǹgbọ́ tàbí òǹkà. Bí àpẹẹrẹ, tí a bá sọ pé ọ̀fọ̀n ni Bílíkísù, ọ̀fọ̀n jẹ́ ẹranko tó máa ń bímọ tó pọ̀, ó dẹ̀ máa ń jí nǹkan jẹ, ajẹlójú olóhùn lọ̀fọ̀n. Irú Bílíkísù tí a fi wé ọ̀fọ̀n yẹn, ó ní láti jẹ́ wípé ìkan nínú méjèèjì wa ọ̀fọ̀n ni Bílíkísù máa ń wù, nítorí ìdí yìí la lè fi Bílíkísù wé ọ̀fọ̀n. Ṣùgbọ́n irú àfiwé yìí kò jẹ́ tààrà nítorí kì í ṣe ìwà kan péré òun ni ọ̀fọ̀n ní. Ìmọ̀ tí àwọn òǹgbọ́, àwọn tó ń gbọ́ àti òǹkàwé tó ní nípa ọ̀fọ̀n ló máa ràn án lọ́wọ́ láti lè túmọ̀ irú àfiwé yẹn. Bóyá Bílíkísù ti bímọ 12 tó dẹ̀ lóyún lọ́wọ́lọ́wọ́, wọ́n á ti mọ̀ pé Bílíkísù ń bímọ bẹ̀rẹ̀ ní bí ọ̀fọ̀n. Bílíkísù dẹ̀ lè jẹ́ aláfọwọ́ra, wọ́n á ti mọ̀ pé ìwà olè tí ọ̀fọ̀n wù ni wọ́n ń fi wé ìwà Bílíkísù. Tá a bá sọ wípé ajá ni Tọ́lání, bí àpẹẹrẹ, Tọ́lání bẹ́ẹ̀ ó lè jẹ́ èèyàn tó máa ń ṣèdọ̀tí, ó lè jẹ́ èèyàn tó máa ń jà, ó lè jẹ́ èèyàn tó máa ń pariwo, ó lè jẹ́ èèyàn tó máa ń ṣèṣekúṣe. Ìmọ̀ tí òǹgbọ́ tàbí òǹkàwé tó ní nípa ohun tí a fi ń wé ohun tí a mọ̀ yẹn, ló máa ràn wọ́n lọ́wọ́ láti ṣe irú àfàyọ ohun tí a fẹ́ kí wọ́n mọ̀ tí a fi wọ́n wé. Ó dẹ̀ máa ràn wọ́n lọ́wọ́ láti ya àwòrán ọkàn ní ọkàn wọn kí òye ohun tí a fẹ́ kó yé wọn kó lè yé wọn dáadáa. Ẹ jẹ́ kí a rí èsì yín. Ẹ fún wa lápẹẹrẹ àfiwé tẹ́yin náà mọ̀
tàbí tó máa ń jẹyọ lójoojúmọ́ lédè wa. Bí àpẹẹrẹ báyìí, nígbà táwọn dàgbà wọ́n sọ pé ọ̀yà ni ẹ́ o, Doris ọ̀yà ni ẹ́ ò ń bẹ́, nítorí pé kí ni ọ̀yà á máa bẹ́, á máa bẹ́. Nítorí náà à ń retí èsì yín àti àbọ̀ yín nínú kóló èsì